Aláròyé máa wí o. èyí nìdí tá a ṣe yìnbọn pa àwọn ọdẹ aṣọ́gbó lábúlé ọlọ́kà nípínlẹ̀ ọ̀yọ́. Abdullahi pé ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ méje nínú àwọn tó lọ́ọ́ ṣígun bá àwọn ọdẹ tó ń ṣọ́ igbó ọba ìjọba àpapọ̀ tó wà nílùú ọlọ́kà níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́. Kì í ṣe ìròyìn mọ́ ìdí tí wọ́n fi hùwà láabi ọ̀hún àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ ló yẹ ní sísọ. Tá ò bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 tá a wà yìí ní alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ DSP Anyolade Ọláyínká fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ti tẹ méje nínú àwọn 10 tó ṣiṣẹ́ láabi náà. Fúlàní sì ni gbogbo wọn pátá. Orúkọ àwọn afurasí ọ̀daràn náà ni Abubakar Abdullahi, Shehu Usman, Muhammed Dangi tó jẹ́ ẹni ọdún 52, Toro Malami ẹni ọdún 43, Laulo Muhammadu ẹni ọdún 22, Usman Alhaji Isa ẹni ọdún 22 àti Usman Alhaji Umaru. Lẹ́yìn tí wọ́n yìnbọn pa àwọn ọdẹ márààrún tó ń ṣọ́ igbó ọba náà, wọ́n dáná sun ọ̀kan nínú wọn gbúrúgbúrú. Bákan náà ni wọ́n gbé ọ̀kadà 3 tí wọ́n bá níbẹ̀ lọ pẹ̀lú ìbọn tí àwọn èèyàn náà ń lò fún iṣẹ́ ààbò. Àwọn méjèèje ti jẹ́wọ́ pé àwọn làwọn gbé ìgbésẹ̀ tó kó gbogbo ará ìpínlẹ̀ ọ̀yọ́ sínú ìpayà náà. Wọ́n sì ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà ṣe é àti ìdí tí wọ́n ṣe yìnbọn pa àwọn ọdẹ márààrún láìṣẹ̀ láìrò. Gẹ́gẹ́ bí èyí tó ń jẹ́ Abubakar Abdullahi nínú wọn ṣe ṣàlàyé, iṣẹ́ ajínigbé ni mo yàn láàyò. Ẹni tó ń jẹ́ Muhammed Dangi ló kọ́ mi níṣẹ́ ajínigbé. Òun náà ló kọ́ mi bí wọ́n ṣe ń yìnbọn. Òun ni igbákejì fún ẹni tó jẹ́ ọ̀gá pátápátá fún gbogbo wa. Bello lórúkọ ọ̀gá wa pátápátá ń jẹ́. Muhammed Dangi yẹn náà ló rán wa wípé ká lọ pa àwọn ọdẹ tó ń ṣọ́ igbó ọba. Ṣùgbọ́n àṣẹ tí Bello bá pa fún un lòun náà máa ń tẹ̀lé. Ó ní àwọn ọdẹ yẹn wọ́n mú Fúlàní ẹgbẹ́ wa 3 kan. Òun wá fẹ́ ká lọ yọ wọ́n kúrò nínú àtìmọ́lé wọn. Gbogbo èèyàn tá a bá sì ti bá níbẹ̀ ní ká pàdánù. Ká má mú àwọn èèyàn wa. Ká máa mú àwọn èèyàn wa 3 bọ̀ wá sílé. Àwa 10 ló ṣiṣẹ́ yẹn pẹ̀lú ìbọn 5, ọ̀kadà 5 lágùn, èèyàn 2 lórí ọ̀kadà kọ̀ọ̀kan. Àwa 5 tá jókòó sẹ́yìn ọ̀kadà la gbé ìbọn AK-47 lọ́wọ́. Àwọn tó gun ọ̀kadà nínú wa nìkan ni kò sí ìbọn lọ́wọ́ wọn. A sì tún gbé àdó olóró kan náà dání. Ní nǹkan bí aago 9 alẹ́ la débẹ̀. A páàkì àwọn ọ̀kadà wa síbì kan tí kò jìnnà sígbó ọba. A fẹsẹ̀ rin ìrìn yòókù títí tá a fi débẹ̀. A yìnbọn pa àwọn ọdẹ 5 tó wà níbẹ̀. A sì dáná sun ọ̀kan nínú wọn. Lẹ́yìn ìgbà tá a pa wọ́n tán, lẹ́yìn náà la kó ìbọn wọn pẹ̀lú ọ̀kadà wọn. Ǹjẹ́ ó tó ìgbà wo tó o ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjínigbé ọmọkùnrin Fúlàní tó pera rẹ̀ lọ́mọ bíbí ìlú Yaurizi nípínlẹ̀ Kebbi yìí? Ó dáhùn wípé òun kò rántí àsìkò tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà pàtó nítorí ó ti pẹ́ gan tí òun ti ń bá wọn kópa nínú iṣẹ́ gbénigbéni. Ọmọdékùnrin yìí wá sọ ọ̀rọ̀ kan tó ṣe ní kàyéfì. Ó ní mílíọ̀nù rẹpẹtẹ náírà làwọn máa ń gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí àwọn bá jí gbé. Ṣùgbọ́n àwọn ọ̀gá wọn nìkan ni wọ́n máa ń pín owó ńláńlá fúnra wọn. Owó tí wọ́n máa ń fún òun àtàwọn èrò ẹ̀yìn wọn tó kù kì í ju ẹgbẹ̀rún 10 náírà lọ, ìyẹn 10,000 naira. Fún àwọn tó bá ti gbàgbé, lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 6 oṣù kínní ọdún 2026 yìí láwọn eruùkù ṣígun wọnú igbó ọba tí wọ́n ń pè ní National Park Service tó wà nílùú ọlọ́kà níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́, tí wọ́n yìnbọn pa àwọn ọdẹ 5 tó ń ṣọ́ ibẹ̀, tí wọ́n sì tún kó ìbọn tí wọ́n fi ń ṣiṣẹ́ ààbò wọn. Gẹ́gẹ́ bí DSP Anyolade ṣe fìdí rẹ̀ múlẹ̀, ìwádìí ṣì ń tẹ̀síwájú láti mú àwọn yòókù tí ọwọ́ kò tí ì tẹ̀. Ó sì dá wa lójú pé ọwọ́ òfin yóò padà tẹ̀ wọ́n láìpẹ́ rárá. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ CP Fẹ́mi Haruna tí wàá fi àwọn ará ìpínlẹ̀ náà lọ́kàn balẹ̀ láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn láìfòyà nítorí tọ̀sán tòru làwọn ọlọ́pàá fi ń ṣiṣẹ́ ààbò ẹ̀mí àti dúkìá. Ọ̀làwálé Ajáò ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí
fún ìkànnì Aláròyé Online TV.